mọ̀ ṣe kí ìyá mọ̀ jẹ̀yàn ibi abájá ayédè ayé gan máa mọ̀ pa àjẹun àwọn olórí bọ̀ àwọn gbogbo ní ọdún òní tánù ọ̀pẹ́ àwọn alárùkọ máa wá tọwọ́ àwọn tó wá tọwọ́ lọ́wọ́ ọ̀gánù wọ́n mọ̀ lọ́jọ́ olórí ibú ọgọ́ òní lé àgbà tánù gbogbo bàbá kò fẹ́ yàrá kí ló pera ẹ̀ okúrò ní láàárọ̀ yìí nìkú dáná mi tó gbé dání tó ń jẹ àwọn ọmọ ọwọ́ wà lé wọ̀ lọ sùn olórí burúkú òṣì okó rẹ̀ ní dáná mi ló ń mú aṣọ òtún lọ́wọ́ rẹ̀ kí ní ìgbẹ́ni lẹ́kẹ̀ mọ̀ bẹ́ẹ̀ rí mo ní kò sanwó láàárọ̀ yìí nìkú ó sọ fẹ́ mi pé olówó ni. mo fọ oúnjẹ náà lọ́sẹ̀ tó lọ. ọ̀sẹ̀ tó lọ oúnjẹ náà la ṣì máa jẹ dé ní ìbáyà bí olórí burúkú olóṣì. ṣé o gbádùn rẹ̀ tí mo dáná mi jẹ́ ní ṣojú mi ṣé o gbádùn mi. Àtọ̀dá. Ọ̀gá mi o. Please, ẹjọ́, what's going on? Kò sí wàhálà. Ọ̀gá ẹ̀wọ̀n ó wà bẹ́ẹ̀ ló ṣe wà. Ó wà bẹ́ẹ̀ ló ẹ̀wọ̀n látọ̀sẹ̀ kan ní ìsìnkú fún mi lówó oúnjẹ nílé. Ó lè lọ skul wọ olówó skul fi san. Ẹjọ́ ṣé mi nìkan ni gọ́sẹ̀ ṣé mi nìkan ni. Ẹjọ́ kí ni mo fẹ́ ṣe báyìí sí ọ̀rẹ́ ti sú mi. Ó ti sú mi. Tí máa gbé dáadáa, o ní láti bí ọ̀sẹ̀ kan mi ti fún oúnjẹ náà. Bẹ́ẹ̀ni. Arẹwà wait, tó bá yá ẹrú wa ń lẹ̀ ẹ̀ nífẹ̀ẹ́ wa. Sí, gateman mi lásán lásán. Àbí tó yẹ gateman mi lásán lásán ni. Èmi kò làwọn tẹ́lẹ̀ náà. Àbẹ̀sáyé ọ́fíìsì ni sá. Ọ́fíìsì. Mi ò kọ́ ọ́fíìsì ẹ̀ máa ṣe ń lọ. How much are you talking about? 50k. Just 50k. Just 50k. How we give you 150,000? Ọ̀gá He shock you. Yálò bí. Ọ̀gá mi. Ẹsẹ̀. Àbọ̀dá. Alágbàtẹ̀ gbogbo ọ̀nà ọ̀lọ́pọ̀lọ́. Alọ́pọ̀lọ́. Lẹ́nu géètì mo wà mẹ́yẹn mo kàn dùkú mo go. Ìyẹ̀gbẹ́ tí mo ń rò lọ́gá lọ ṣe. Àtàwọn ọlọ́gá ti wà nílé pẹ̀lú àwọn mi. Wọ́n lọ fún lówó ni. Ó yẹ lọ́wọ́ fún lọ́tà ẹ̀rọ. Àwọn olóhùn fún náà wọ́n máa kó Bẹ́ẹ̀ni wọ́n yàrá yẹn. ìbọn ti jẹ́ gómìnà yẹn. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Tá, fodeu. Lá, lá, fodeu. Dorí kọ́dọ̀ kò yẹ ní mọ́. Ibo là ń lọ ènìyàn. Olóògbà ìyàwó ọ̀lẹ.